ẹ mà fọjọ́ lánìyí ni ta ni ò mọ ẹ mọ Sanyẹ̀rì tó ń sọ nígboro ọmọ wèrè yó nínú yìí kọjá ààyè ẹ mọ Sanyẹ̀rì nínú ọ̀pá kan ó fi mílíkì méjì wú mọ̀tínà kan ó tù pọ̀ ẹ mọ Sanyẹ̀rì tán sọ pé ó kọlà tó parí Ọláníyì Àfọ̀njá lórúkọ mi àwọn èèyàn máa ń pè mí ní Sanyẹ̀rì. sà ẹ máa ń dá ẹ̀rín pòṣónú ọ̀pọ̀lọpọ̀ ilé ni ẹ ti tún ṣe báwo gan ló ṣe jẹ́ ṣé àtọ̀run wálẹ̀ ti mú o ni àbí ẹ kọ́ṣẹ́ mọṣẹ́ iṣẹ́ yìí náà. iṣẹ́ àwàdà ṣe kọ́ kò dẹ̀ tún ṣe kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fún mi lẹ́bùn yìí nítorí tí ò bá fún mi á fẹ́ lómi tèmi ò bá wá dúpẹ́ tèmi ó ṣe jẹ́ kọ́lọ́n gbẹ̀bùn náà dànù lọ́wọ́ mi it's a gift from God tèmi bá ṣe táyé ò bá gbà ńkọ́ tó bá yọ ní tó bá ń kọrin tí ò bá dùn èèyàn á fetí ara ẹ̀ gbọ́ tó bá fetí ara ẹ̀ gbọ́ náà ó lè dùn lójú tiẹ̀ ńgbà míì kó má dùn létí ọmọ aráyé Ọlọ́run tó ní ká máa rí ṣe ká máa ṣe kọ́lọ́run dẹ̀ máa ní káwọn èèyàn máa sọ pé ó dẹ̀ ń rí ṣe o pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run ṣáà máa yọ ọpọlọ náà kó lórí wa ọpẹ́ tèmi kò sí ọlọ́dọ̀ anybody jọ̀dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ Yaniyi. alhamdulilayi abilalayi Yaniyi ẹ ti máa ń pariwo Yaniyi bẹ́ẹ̀ wà lórí sẹ́ẹ̀tì ẹ máa pariwo Yaniyi ta ni Yaniyi gan-an. ìyá tó bí Ọláníyì ni tó bí Ọláníyì nígbà tó wá bí Ọláníyì àwọn èèyàn wá sọ ní Sanyẹ̀rì nígboro lóye mi ni mo fi style sọ̀rọ̀ àmì ní Sanyẹ̀rì kọ́lọ́n tó ní káwọn èèyàn gbà ṣẹ́wọ̀n kórúkọ tó bá wù ní là ń jẹ́ lẹ́yìn odi Yaniyi kọ́ ló sọ mí Sanyẹ̀rì o ẹ̀yin tèmi o èmi ni mo ń jẹ́ Sanyẹ̀rì fúnra mi o ayéwá ni gbàs máa jẹ́ Sanyẹ̀rì. Sanyẹ̀rì Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì yẹ́sà iṣẹ́ yóò easy kí ni àwọn ìdojúkọ tí ẹ̀ ń dojúkọ nídìí iṣẹ́ yìí tí ẹ mọ̀ wípé ó ń dojúkọ yín gan tí inú yín ò dẹ̀ dùn sí. ìdojúkọ wa pọ̀ kọ́lọ́hún ọbọlọ́jọ́ ènìyàn kọ́ máa jẹ́ gbogbo wa máa ṣiṣẹ́ irin ká má máa jẹ̀jẹ̀ lérí torí nǹkan tó rọ̀ mọ́ entertainment industry pọ̀ àwọn èèyàn máa ń wo iṣẹ́ sinimá tá à ń ṣe wọ́n máa ń wo bíi wọ́n máa ń rí wa bíi ọ̀nà eléré yẹn àwọn eléré yẹn ńlóòótọ́ eré ni lọ́dọ̀ àwọn èèyàn tó ń wò wá ń gbòòrò tó because téèyàn bá fẹ́ gbádùn ara ẹ̀ tó fẹ́ relax ló máa wò pé ẹ bá mi fi fíìmù tí Sanyẹ̀rì wà nínú ẹ̀ sí ẹ bá mi play orin tí lágbájá wà nínú ẹ̀ àwọn rí bí nǹkan eré ṣùgbọ́n àwa tá a wà ń bẹ̀ a mọ̀ pé entertainment industry ó serious gan àwọn nǹkan táwọn máa ń dojú kọ ń bẹ̀ tí mo fi sọ pé ọlọ́màjẹ́ ká ṣiṣẹ́ irin ká máa jẹjẹ lérí ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ò tiẹ̀ rówó rárá nídìí ẹ̀ ó dẹ̀ ti ṣe a lot tó tún fi dàgbà ṣé ńgbà tí ò rówó ní kékeré tí ò rówó nígbà tó wà ní àgbàlá tó wà lágbà ṣé ńgbà tó wà dàgbàlagbà ló máa rówó kí ló fà á ju pé àwọn èèyàn kan wà tí wọ́n ti ayédèrú nǹkan tá a bá ṣe tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin onítàjẹ̀ òrùpẹ̀ kó má gbowó òkúta lábẹ́ bó ti wulẹ̀ kó rí tí wọ́n bá ṣe ìkà wọ́n ní tí òjú bí ọmọ náà gún àti tí òjú kékeré báyìí lọ èèyàn á gbẹ̀sẹ̀ kó tó jáde láyé kò ní dà káwọn tó àwa táwọn ṣiṣẹ́ tá à ń làágùn tá à ń ṣe gbogbo ẹ̀ kí àwọn kọ́kọ́ máa jókòó síbi kan kọ́kọ́ máa parí àwọn product wa kán máa lọ tà á lówó kéékèèké ẹlòmíín ṣe DVD 14:1 14:1 I mean 15:2 wọ́n kàn ṣáà ṣe bó ṣe wù wọ́n èmi nígbàgbọ́ pé Ọlọ́run kì í sùn nítorí tí wọ́n bá mọ nǹkan tí entertainment industry tó wà all about wọ́n mọ̀ pé nǹkan kì í síbẹ̀ ìgbà míì wà lè máa kàn sùn lọ́wọ́ kán máa gbé ìtàn wá látọjú oorun wàá jí bó bá jẹ́ wà yẹn náà ò ní sùn mọ́ tó máa fi dàárọ̀ wàá máa wò pé báwo ni kí n ṣe gbélé gbà báwo ni kí n ṣe gbé tán gbà ókè o tún gbé gbà tán láti lè kó orí tútù orí gbígbẹ jọ kò í sì ṣe bá ń ṣe pátí à ń ṣe pátí ẹlòmíì máa ṣe pátí 2 hours wọ́n máa gún yàn pa ń bẹ̀ a máa wá kó orí tútù orí gbígbẹ jọ a máa wà ń bẹ̀ lóṣù kan nínú igbó ọmọ mi tán bí Lẹ́kì tó já tọ̀ á wà lọ nínú igbó inú abà a máa lọ ṣe bí ara abà kò í sì o ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ bí àwọn èèyàn wa nìkan support wa kán máa ra àwọn ayédèrú fíìmù táwọn èèyàn ń ṣe mọ́ kán máa béèrè pé ẹjọ́ fíìmù tí mo fẹ́ ra ẹ̀ ṣó original ni kán tó rà. ẹ jẹ́ ká sáré ṣe ẹ̀fẹ̀ díẹ̀ pẹ̀lú ògbóǹtarìgì òṣèré òní Mr. Sanyẹ̀rì sà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé tí ó bá ṣeé ṣe ni kí Buhari bó ṣe ń travel lọ tán travel bọ̀ yẹn kó fún yín láǹfààní àkókò tán bá travel yẹn kán tiẹ̀ fi ń sí orí oyè wọn fún ìwọ̀nba àgbà tán fi travel yẹn tán fi máa dé wọn ní Nàìjíríà yàtọ̀. má bà Nàìjíríà jẹ́ na ọkọ là ní mí
bàbá nàìjíríà jẹfa ọlọ́run má jẹ́ àríkò ṣe dáadáa ẹ fi mí sí president nàìjíríà kí n mú mọ̀ tí mo fẹ́ ṣe ń bẹ̀ gbogbo nàìjíríà fẹ́ rẹ́rìn kú ẹ má lò mí ẹ má lò mí ẹ má lọ ẹ kàn fún mi lówó instead ẹ ṣe máa fi mí sí post president ẹ fún mi lówó kí n máa ṣayé mi lọ. ṣe gbọ́ Mr. Sanyeri ní kàkà tẹ́ fi fún àwọn ní president kẹ́kúkú fún àwọn ní owó àwọn ò ní ìdí ẹ̀. kí ni nǹkan tí ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kí wọ́n máa retí tí ó ń bọ̀ lọ́nà láti ọwọ́ yín iṣẹ́ kan gbáǹkógbì tí ẹ ń retí ẹ mọ̀ wípé tí wọ́n bá wò ó tún máa dùn ju tàtẹ̀yìnwá lọ. fíìmù kan àrà ọ̀tọ̀ tí mo ṣe ó tẹ́ mi lọ́rùn mo ṣe ó tẹ́ mi lọ́rùn mo ṣe inú mi dùn fíìmù mi Aṣíwájú èmi ni mo kọ èmi ni mo produce ẹ Adébáyọ̀ Tìjání ló darí ẹ fíìmù tá à ń sọ yìí mo kàn wò pé kí n ṣe lára ọ̀tọ̀ sí eléyìí tí mo ti ń ṣe tẹ́lẹ̀ òyìnbó díẹ̀ wà nù ẹ Yorùbá wà nù ẹ in fact ọmọkùnrin kan tí àwọn èèyàn mọ̀ sí John Okafor Mr. Ibu àjọ fà àwọn èèyàn ní Mr. Ibu gbọ́ Yorùbá wọ́n ní Sanyeri ò gbóyìnbó kò sí wàhálà ẹ ṣáà lọ wá síwájú tẹ bá ti wá síwájú ẹ máa mọ̀ bóyá Sanyeri lè sọ òyìnbó bóyá Ibu lè sọ Yorùbá ẹ lọ wò ìgbà yẹn lẹ máa tó mọ tó ń ṣẹlẹ̀ mo promise àwọn èèyàn pé wọ́n ní regret fíìmù mi Aṣíwájú tó ń bọ̀ lójú ọ̀nà 100% comedy ni mo ṣe fíìmù táwọn sọ ń pa èyí abẹ́lẹ̀ látòrí òkè ẹsẹ̀ wa kan akánlẹ́sẹ̀ ń bẹ̀ odidi oṣù bíi 3 la lò nílé tí ò ní kò ní bákanbákan nu odidi oṣù 3 ni mo lò nílé. ṣé ẹ ṣáà rè lóyìnbó. ìlú òyìnbó agba treatment Nàìjíríà dẹ̀ tún gba treatment lókè òkun nítorí kí n ṣáà lè lálàáfíà dáadáa náà ẹ mọ̀ pé ẹ̀mí lójú story yẹn ló kọ̀ọ̀sẹ̀ ó ní í ṣe pẹ̀lú kí n fò látòrí ilé bọ́ sílẹ̀ bó dẹ̀ ṣe ń gbá lára tèmi ẹ bá ń gbọ́ ń gbá lára mi lèmi ṣe bẹ́ sílẹ̀ nítorí ẹ̀ mo ṣe sọ pé èmi kọ́ Ọlọ́run ní inspiration mi nǹkan tí inspiration ní kí n ṣe ń time yẹn ni mo ṣe mo kàn bẹ́lẹ̀ látòrí òkè ẹsẹ̀ dẹ̀ kan straight àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ṣàṣeyọrí fíìmù náà táwọn èèyàn bá wo fíìmù mi Aṣíwájú oh my God mo nígbàgbọ́ pé nínú èpè nínú àdúrà wọn á fi kàn ránṣẹ́ sí mi. ẹ bá mi kí àwọn èèyàn yìí. mo kí ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ nígbàgbọ́ nínú Sanyeri pé ọmọkùnrin ọkọlà tó parí yẹn pé ó ń ṣàwàdà èmi kọ́ Ọlọ́run ni àtìlẹ́yìn yín ni Ọlọ́run ò ní jẹ́ kí n jábọ́ lọ́wọ́ yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin tájọ jẹ́ ẹgbẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gan iná ọ̀fẹ́ mi tó ń jó lọ́kàn yín Ọlọ́run ò ní fomi sí ọ̀tá ò ní bomi pa iṣẹ́ ń ṣe ti yín náà dẹ̀ ní bàjẹ́ ọ̀nà tẹ́ ti ń rówó yẹn kò ní dí àpọ́nlé ni ibi téèyàn ti ń tọ́ bá kú ibi tó ti mówó ò ní mọ̀ bẹ́ẹ̀ afọ́jú gan mọ̀ ibi tó ti mówó tòró níbi tán rápọ̀ èdè láì sápà Ọlọ́run afọ́pọ̀ rọ́pò fún yẹn ni sọlú alánàbẹ̀rẹ̀ kẹrin. Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts.